العلم تاج ونبراس لصاحبه يرقى به سلم الأمجاد والرتب وإن خلا المرء من علم ومعرفة فما يفيد جمال الوجه واللقب يرقى به سلم الأمجاد والرتب. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بعد. lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah ọba tí gbogbo àwọn ọpẹ́ tọ́ sí, a sì àlékún ìkẹ́ Ọlọ́run ọba àti Ọlọ́run bá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tí Allah fi òdodo rán, ẹni tí ó jẹ́ sẹ́nà lọ́jẹ́ pé abi Allah subhanahu wa ta'ala kí ó ṣe wá ní ẹrú tí ó lè tẹ̀lé nǹkan tá Ànábì mú wá náà, a sì bẹ̀ nínú rẹ̀ kí ó jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá tán sórí ìlànà Ànábì. Nínú ìbánisọ̀rọ̀ tí ó kọjá, à ń ṣe ní àlàyé fúnra wa àwọn sọ̀látù tatawwu', àwọn tó jẹ́ pé akígbọ̀rẹ̀ ni wọ́n. A ti ṣàlàyé nínú àwọn tó kọjá lọ nípa sọ̀látù duha, a ti ṣàlàyé nípa sọ̀látù tasbih. Eléyìí tí a dúró lórí rẹ̀ nínú ìbánisọ̀rọ̀ tó kọjá, òun náà ni Qiyaamul-layl, òun náà ni náfìlà èyí tí a máa ń yàn ní òru, èyí tí àwọn ẹ̀san tó pọ̀ tí ó sodo sínú rẹ̀, èyí tí Rasulullah sallallahu alaihi wasallam tí ó sọ fún wa nípa àwọn ẹ̀san èyí tí ń bẹ fún ẹni tí ó bá mú kí Qiyaamul-layl. A ti ka àwọn àyá àti nínú al-Qur'an èyí tí ń tọ́ka sí ẹ̀san tó wà fún Qiyaamul-layl. Nínú àwọn sura tá ti ka Suratul Isra àyá 79, lẹ́yìn náà a ka Suratu Ali Imran àyá 113. Bákan náà tá bá lọ wọnú Suratul Furqan àyá 63-64, ilé náà tó ń sọ nípa ọlá tí ń bẹ fún Qiyaamul-layl. Bákan náà Suratul Muzammil àyá alákọ̀ọ́kọ́ sí 4, so ìta sọ wípé òun náà ni sura tó sọ̀kalẹ̀ lẹ́yìn Suratul Mudaththir, lẹ́yìn Suratul Alaq, Suratul Mudaththir tẹ̀lé, lẹ́yìn náà ni Suratul Muzammil. Àyá alákọ̀ọ́kọ́ sí 4 ó jẹ́ ká mọ̀ pàtàkì èyí tí àbíọlá èyí tó wà nínú Qiyaamul-layl. Ó jẹ́ kó yé wa wípé nígbà tí Allah subhanahu wa ta'ala sọ Suratul Muzammil kalẹ̀, àyá alákọ̀ọ́kọ́ sí 4, Allah ṣe Qiyaamul-layl ní ọ̀ranyàn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàhábà èyí tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ nígbà náà kò tí ì sí ìrun salawatul khams, ìrun wákàtí 5 ò tí ì sí. Rasulullah sallallahu alaihi wasallam Allah fún ní ìrun wákàtí 5 nígbà tó ṣe Miraj lọ sí sánmà. So lásìkò yìí Allah tí gbé Ànábì lọ sí sánmà, so ìrun tí Ànábì ń kí àtàwọn sàhábà nígbà náà òun náà ni salatul fajr, Qiyaamul-layl. Allah subhanahu wa ta'ala sí lọ́rin yẹn fún Ànábì àti àwọn mùsùlùmí tí ń bẹ pẹ̀lú wọn. A ṣàlàyé fún wa pé ìyàwó Isha radiyallahu ta'ala anha, ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam tí wọ́n sì jẹ́ ìyàwó mùsùlùmí, ìyàwó ilé kẹta lẹ́yìn Khadija bintu Khuwaylid, Sauda bintu Zam'a, Aisha bintu Abi Bakri, àwọn náà ni ìyàwó ilé kẹta. Àwọn sọ wípé Allah subhanahu wa ta'ala ó ṣe Qiyaamul-layl fún Ànábì àti àwọn sàhábà rẹ̀ ní òdiwọ̀n oṣù 12, èyí tí ń ṣe ọdún kan, kó tó di pé Allah wá padà sọ ní ọwọ́ ìparí àyà náà tálà fi ṣe ní takhfif, Allah fi ṣe ìdẹ̀kùn fáwọn mùsùlùmí, ṣùgbọ́n Allah ṣe ní ọ̀ranyàn fún Ànábì. So Qiyaamul-layl nígbà àkọ́kọ́ ó ti fìgbà kan jẹ́ ọ̀ranyàn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàhábà èyí tí wọ́n nígbàgbọ́ nínú èyí tí Allah fi rán, kó tó di pé Allah subhanahu wa ta'ala wá ṣe ìjọ́ranyàn fún Ànábì nìkan
tí ó sì mójú kó bẹ́ẹ̀ fún àwọn àhúmà rẹ̀. So súra yìí ó ṣe pàtàkì púpọ̀ láti fi mọ ọlá tí ń bẹ fún Qiyaamul-layl. So lẹ́yìn náà Suratul Insan tawala wọnú Suratul Insan náà aya 25 sí 26 aka ilé náà fún wa. Suratul Zumar aya ẹlẹ́ẹ̀kẹsàn ó náà ń sọ nípa Qiyaamul-layl. Bákan náà Suratul Adh-Dhariyat ó náà ń sọ nípa Qiyaamul-layl aya ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún sí ìkejìdínlógún 15 to 18. So bákan náà tàbá lọ wọnú Suratul Sajda aya ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún sí ìkẹtàdínlógún 15 to 17. Gbogbo àwọn súwárù tá a dápọ̀ ìpátá ni wọ́n ń tọ́ka sí ẹ̀san àti ọlá tí ń bẹ fún Qiyaamul-layl. So eléyìí kí a padà sí àwọn ìbánisọ̀rọ̀ tó kọjá ká lè jàǹfààní àwọn àlàyé lórí àwọn súrà yìí. Bákan náà ní hadith èyí tó wá lórí ọlá tí ń bẹ fún Qiyaamul-layl ó pọ̀ púpọ̀. tó ti àwọn olùmọ̀sí máa ń sọ fún wa wípé tí Allah subhanahu wa ta'ala tó bá ti lè sọ àyà kan kalẹ̀ tàbí hadithi kan lórí àlámọ̀rí kan pé ká máa ṣe ni tàbí ká máa ṣe má ó ti tó fún mùsùlùmí láti fi ṣe ẹ̀rí. ń ló fà á nínú tírà yìí tí ó gbajúgbajà lọ́dọ̀ àwọn ọlọ́mọ alẹ́ kéw èyí tí Sheikh al-Mujaddid Muhammad bin Abdul Wahhab rahimahullah rahmatan wasi'a èyí tí wọ́n kọ al-usulu thalatha lẹ́yìn pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ tírà wọn tí wọ́n ní àwọn kan mẹ́rin jí ọ̀rọ̀ yẹn fún mùsùlùmí tó yẹ kí mùsùlùmí mà al-ilmu wal-amalu bi wad-da'watu ilayhi wad-da'watu ilayhi was-sabr 'ala al-adha fi. Gbàtàwà àfọwà mú ẹ̀rí wá tó mú Suratul Asri tí wọ́n fi sí ẹ̀rí. Wọ́n wá ń padà nàkọ́lá ọ̀rọ̀ alimamu Shafi rahimahullah lórí ọ̀rọ̀ yẹn wípé alimamu Shafi rahimahullah sọ yé pé law ma anzala Allahu hujjatan ala khalqihi illa hadhihi sura lakafatuhum. Àfáà ní tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala kò bá sọ ẹ̀rí kankan kalẹ̀ nínú Al-Qur'ani ma tí ń tọ́ka pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yìí ká lọ wá ìmọ̀ lẹ́yìn tá a bá wá ìmọ̀ tán ká lo ìmọ̀ lẹ́yìn rẹ̀ ká wá máa lo ìmọ̀ yẹn láti máa fi pe àwọn èèyàn lẹ́yìn náà ká tún wá ṣe sùúrù níbi sùtá èyí tán èèyàn bá fi kàn wá. Tí a bá rí ẹ̀rí kan nínú Al-Qur'an tí ń fi mẹ́rẹ̀ẹ̀rin irin lẹ̀kọ́ran èèyàn ni wọ́n ju Suratul Asri lọ àárí ẹ̀rí kan nínú Qur'an tó ń sọ wípé àwọn nǹkan wọ̀nyí ọ̀ràn yẹn ní fún wa ju Suratul Asri lọ. Wọ́n ní lakafatuhum ó ti tó fún wa, ó ti tó fún wa láti fi ṣe ẹ̀rí. So ó túmọ̀ sí wípé ní táàfà gbálẹ̀wò náà ni pé àbùkátà akásẹ̀ máa wọ́ ẹ̀rí tó pọ̀ ní Al-Qur'an ká tó lè sọ pé nǹkan ọ̀ràn yẹn ni tàbí kì í sọ ọ̀ràn yẹn. Tá bá ti rí ẹ̀rí ẹyọ kan tó ń tọ́ka pé kìíní ọ̀ràn yẹn ni ká máa ṣe tàbí haramu ni ká gbé jù sílẹ̀, àbùkátà ká tó máa sọ wípé ẹ tó fún wa lẹ́rìí mi tí ó tún jẹ́ ká mọ̀ tí ó lè jẹ́ ká bílíìfù pé lóòótọ́ kìíní yìí ká máa ṣe tàbí ká máa ṣe ni tá bá ti rẹ́rìí kan ti tó wa. Ṣùgbọ́n Qiyaamul-layl ẹwà àwọn ahadith àwọn àyátì tá ti dákọ̀ yìí àwọn àyátì tá dákọ̀ jẹ́ bí méje ní tí ń tọ́ka sí wípé àní Qiyaamul-layl ẹ̀san bẹ́ẹ̀bẹ̀ o ọlá sí bẹ́ẹ̀bẹ̀ fún ẹni tó bá mójútó. Bákan nínú hadith náà àkàkàtà ni àwọn ahadith èyí tó lálàáfíà èyí tó fẹ́ rinṣẹ́ rílẹ̀ èyí tí ń sọ nípa ọlá tí ń bẹ fún Qiyaamul-layl. Nínú rẹ̀ oní àni hadith àfọwà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní su'ila Rasulullah sallallahu alaihi wasallam ẹnìkan ó wá bí òjíṣẹ́ Allah léèrè bí ayyu salatin afdal ba'da al-maktuba pé ìrun wo ló fi ń lọ́lá jùlọ, ìrun wo ló fi ń lẹ́san jùlọ lẹ́yìn ìrun ọ̀ranyàn. Qala wọ́n ló jíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wá sọ wípé as-salatu fi jawfil layl. Ló jíṣẹ́ Allah sọ wípé ìrun tó fi ń lọ́lá jù fún èèyàn lẹ́yìn ìgbà tó ti kí ọ̀ranyàn tán òun náà ni ìrun tó bá kí ní òru, ìrun tó kí àárín gbogbo òru wọ́n ní lè fi ń lọ́lá fún un. Qala fa ayyu siyam afdal ba'da Ramadan. Wọ́n ní arákùnrin tó wá ní ìlú òjíṣẹ́ Allah lẹ́yìn àwẹ̀ Ramadan tó jọra èèyàn èwo ló tún wá lọ́lá jù ní àwọn àwẹ̀ tí yẹn lè gbà á gbé níjẹjọ a ṣàlàyé fún wa nípa àwọn àwẹ̀ ọ̀ranyàn pé kìí ṣe Ramadan nìkan àwọn kafarot ọ̀ranyàn ni
àmúra àwọn kàfàrọ́tì tó wà. Bákan náà nádìrú ẹni tó bá ṣèlérí àwòrán yẹn ní òun náà. So lẹ́yìn Ramadan àwẹ̀ wo ló tún wá tó tún lóore tó gbé gbígbà rẹ̀ ẹ̀san bẹ́ẹ̀ fún ẹni tó bá gbà. Qala shahrullahil muharram pé oṣù Ọlọ́run bá oṣù àbọ̀wọ̀ oṣù Muharram ni. Àwẹ̀ tí yẹn bá gbà ní oṣù náà ẹ̀san rẹ̀ bú àyà wájú ọba dẹ́dà. So eléyìí ó jẹ́ ká mọ̀ wípé àṣẹ Qiyaamul-layl ìjì lóru wa nígbà tí gbogbo ayé ti sùn tá a fi ń sí pẹ́pẹ́ fún síwájú ọba dẹ́dà nínú àwọn iṣẹ́ èyí tó tẹ̀wọ̀n níwájú ọba dẹ́dà ni. Bákan nínú hadith èyí tí a fọwọ́ Abdullah bin Salam nínú àwọn àgbà sọ̀hábà nínú àwọn Yahudi kí Allah subhanahu wa ta'ala kó tó fún wọn ní hidayah. Afọwọ́ sọ pé an-nabiyya sallallahu alaihi wasallam qala wọ́n ló ti sí Allah sọ wípé ayyuhan nas ó ní afsu salama wa at'amu ta'ama. Ànábì ni mo pè gbogbo èèyàn ìyẹn ni àwọn mùsùlùmí torí pé àwọn ẹ̀san yìí ẹni tí ìbá ti ṣe mùsùlùmí tó bá ṣe Allah subhanahu wa ta'ala àdéhùn rẹ̀ náà ni wípé gbogbo ẹni tó bá ṣiṣẹ́ olóore kan wọn ò ní sí àbòsí rẹ̀ wọn ò fún lẹ́san rẹ̀. Ṣùgbọ́n ẹ̀san tí máa ń bẹ fún mùsùlùmí ẹ̀san méjì ni. Ẹ̀san lórí iṣẹ́ olóore tó ṣe láyé Allah ó san lẹ́san láyé ń bì nínú àwọn dáadáa. Bákan náà ni pé ẹ̀san tó tún bọ́ aya jù òun náà ni ẹ̀san lálẹ́ kíyámà. Allah tó ṣe ìpalẹ́ sí ẹ̀san lẹ̀ di mùsùlùmí tó ṣe sí olóore bẹ́ẹ̀. Láàkín ẹni tí bá ti ṣe mùsùlùmí tó bá ṣe àwọn iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tí máa ń yọ ọba dẹ́dà nínú tó ti yé ẹ̀san rẹ̀ yóò gbà láyé ń bí kó tó fayé lẹ̀. Allah ò ní ṣàbòsí rẹ̀ tó ti yé Allah ò ní ṣàbòsí. Allah ò fún láwọn ẹ̀san níbàámu sí olóore tí ó bá ṣe. Ṣùgbọ́n ẹ̀san tí máa ń bẹ fún mùsùlùmí méjì ni. So èyí tó wá bú ayájú bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá ṣe fún olùgbàgbọ́ òdodo ní ọ̀la al-qiyāmah. Rasulullah sallallahu alaihi wasallam sọ pé ayyuhan nas Ànábì mo pè yín èèyàn. So afsu salama wa at'amu ta'ama. Ànábì ni ẹ máa fáwọn èèyàn ló ń jẹjẹ o ẹ sì máa fún sálámà ká kẹ́ sì máa fáwọn èèyàn ló ń jẹjẹ. Wàbí ní bákan náà ni pé wasilul arham ẹ máa da okùn bí papọ̀ àwọn alásùnmọ́ yín àwọn tí okùn bí pa yín papọ̀ ẹ máa já wọn ẹ máa da okùn bí pọ̀ gbogbo tó lè ṣokùnfà kí wà àwọn wọ̀nyí kí okùn bí já látọ̀dọ̀ yín sí wọn ẹ má sì jí ó ṣẹlẹ̀. Wasallu bil-layli wan-nasu niyam bákan náà ni pé ẹ máa kírun lóru nígbà tí àwọn èèyàn ti sùn. So ẹ máa kírun lóru ẹ jẹ́ tí ó máa dìde lóru tí ó máa ṣe tahajjud fún ọba dẹ́dà. So tadkhulul jannata bisalamin. Ànábì ní tẹ́ bá lè ṣe lé ẹ wọ àlùjánnà pẹ̀lú àlàáfíà. So a jẹ́ pé nínú àwọn asbabu dukhulil janna àwọn okùnfà tí èèyàn fi lè wọ àlùjánnà nínú rẹ̀ ní ká máa fún sálámà ká nínú rẹ̀ náà ní ká máa fún àwọn èèyàn ló ń jẹjẹ nínú rẹ̀ náà ní ká da okùn bí pọ̀ bákan náà nínú rẹ̀ náà ní kí a máa jí lóru láti ṣèjọ́sìn. So ilé inú àwọn àhàdíìsì ó ń tọ́ka sí wípé àṣẹ máa mójútó àwọn nǹkan wọ̀nyí nínú àwọn tó lè ṣokùnfà èrè ń jẹ́ ọgbàlùjánnà fún mùsùlùmí. Nínú hadith afáwa Abu Malik al-Ash'ari radiyallahu ta'ala anhu ani nabiyyi sallallahu alaihi wasallam qala afáwa ẹ̀sọ́ kó jísẹ́ aláàsọ wípé inna fil janna ghurfan ó ń dájú ó wà nínú àlùjánnà yàrá kan bẹ nínú ọgbàlùjánnà yura zahiruha min batiniha tó jẹ́ pé a máa wo ìta rẹ̀ láti inú ẹni tó wà nínú ọgbàlùjánnà yìí yóò máa wo ìta àlùjánnà láti inú wa batinuha min zahiriha bákan náà ni wípé téèyàn bá tún wà níta àlùjánnà náà a máa wo gbogbo tí ń bẹ nínú rẹ̀ ahadaha Allahu liman at'ama at-ta'ama wa afsa as-salama. Allah ti pa ọgbà àlùjánnà yàrá yìí nínú ọgbà àlùjánnà Allah ti pálé sí ilẹ̀ ìdíran àwọn èèyàn kan. Àwọn wo ni àwọn tó já sí wípé wọ́n máa fáwọn èèyàn ló ń jẹ wọ́n jẹ́ wọn yìí kí ń sáwọn wọ́n máa ń fi ìkẹtàlá ọba ṣe fún wọn máa fi ń bá àwọn èèyàn lò tó ti àwọn èèyàn míì àti alába sórí fún wọn orí ahọ́n lásán lẹ́ẹ̀tì mà ní alẹ́ àná mo tọ́kì bíi mẹ́ta lápá nílé wa subhanallah ẹ̀wọ̀n òsì ní tó sì ń sọ tó ń sọ ìrètí rẹ̀ orí nǹkan kan jẹ tọ́kì bíi mẹ́ta alámúlétí rẹ̀ sí ni kò sí rí nǹkan kan fún un rẹ̀ ó sì pa gbogbo ẹ̀ tó ti yé yóò tún wá máa sọ bí alẹ́ àná tọ́kì yẹn àti tọ́kì lẹ́rin lára tó bá mẹ́ta lápá yóò sì máa sọ nìyẹn
so tó lọ́n bá sọ orí kan fún yóò kàn máa sọ ni yóò máa sọ létí àwọn alásùnmọ́ rẹ̀ kò ní rí dáadáa kankan sí fún wọn so ilé ọlọ́run kórìíra rò ṣe síbẹ̀ bí wọ́n pé ọlọ́run dídì mo dídì súrà kan wá Suratul Ma'un àwọn tó yẹ pé wọ́n máa ń kọ nǹkan àjọ lò kódà Suratul Ma'un àwọn olùmọ̀jọ́ yóò wáyé pé àwọn nǹkan tí ò lásùn sí àwọn minor things àwọn nǹkan tí ò lásùn sí bí ẹjọ́ yá mi ní sànà bí sànà ṣe kéré tó ó ní o kókàn ra fún ní sànà kó sì yọyọ kan bẹ́ẹ̀ kó sá kó fi tan stóòfù kó fi dáná tí wọ́n jẹ yóò sì ní àkósí ó sì wà kẹtì rẹ gbàtọ́ lọ́n ṣe bí pé fàwáìlú lil musallin fàwáìlú yẹn ó parí àyà yẹn ni kẹtì rẹ bọ́lọ́n ti sọ́lẹ̀ kan yóò parí gbogbo ẹ̀ nítorí pé wáwò yẹn atfu ni fàwáìlú lil musallin alladhina hum an salatihim sahun alladhina hum yura'un àwọn tí máa ń ṣàfihàn bí iṣẹ́ wọn wa yamna'una al-ma'un wáwò yẹn ń so gbogbo ẹ̀ papọ̀ mọ́ wáìlú yẹn ni àwọn tó jẹ́ sí wípé nǹkan kékeré báyìí nínú dúkìá àwọn òlè bá yẹn lò tètè báyìí ọlọ́run ní ìbínú ọlọ́run wà kọ́nù báyìí sàlàyé kí náà pè ní wáìlú àwọn kan sọ yé pé àdábù shadid pé yàtọ̀ lé wájú ọba dẹ́dà òun ni wáìlú ilé náà ti tó fún wa táwàrí sharhu mi gan àwọn míì ni pé wadi fi nari jahannam àyè kan nínú jahannama ni tastagithu jahannam min shiddati harriha iná jahannama gan máa ń bẹ lọ́wọ́ kò níbi aburú àyè ni torí pé àyè náà gbóná pọ̀ títí báyìí so kí a máa kọ àjọ lò Islam kọ̀ bákan náà ká wá máa fáwọn èèyàn nínú nǹkan ta nínú dúkìá wa Islam nínú àwọn tí wọ́n ṣokùnfà àlùjánnà ni Rasulullah sallallahu alaihi wasallam wa sọ wípé tẹ́ bá ṣe lè mójútó kẹ́ máa fún sálámà ká kẹ́ máa fáwọn èèyàn ló ń jẹ yín jẹ so ẹ wà ọgbà àlùjánnà tí Allah ti padé sí ẹlẹ́dẹ̀ yìí ọgbà àlùjánnà yẹn pé tó bá wà ń ta rẹ̀ yóò máa rí inú rẹ̀ tí yẹn bá wà nínú a máa rí nǹkan tí ń bẹ níta rẹ̀ ahadaha Allahu liman at'ama at-ta'ama wa afsha as-salama Allah padé sí ẹlẹ́dẹ̀ àwọn tí wọ́n máa ń fáwọn èèyàn ló ń jẹjẹ àwọn tó yẹ pé wọ́n máa ń fa sálámà ká wa salla bil-layli wan-nasu niyam àtàwọn tó yẹ pé wọ́n máa ń kírun lóru nígbà táwọn èèyàn ti sùn ọwọ́ ti pa ẹsẹ̀ ti pa òǹkàlùkù ti sùn òun wá dìde lóru ó wá ń pe ọba adẹ́dà ó ń pe ọlọ́run ọba rẹ̀ nígbò kẹlẹ́ nígbà tẹ́nìkan kò mà tí bákan nílé iná rẹ̀ bá ti padà máa ń sọ àtọ́lọ́run bá wá fún níwé ilé náà sí kó tún sọ́ra torí pé nǹkan kan ń bẹ tí máa ń baṣẹ́ jẹ́ ìsọwọ́ baṣẹ́ rẹ̀ jẹ́ ó yára púpọ̀ tó ti yé òun náà ní àríyá ẹlòmí ó yan náfìlà lóru tán báyìí wà tó jẹ́ ní òru ní náfìlà tí mo yàn ní agbára rọ́kà mọ́kànlá ni mo yàn látàgò kan ráyè gbàmú tó gbọ́tán pé òun ẹlẹ́ẹ̀kejì níbi 5:30 mo tó stop ètò ìbàyè jẹ́ pé ètò ìbàyè jẹ́ wà ẹlòmí àṣejù tiẹ̀ tó wá ní wípé òun tó wá ṣàṣejù bí Qiyaamul-layl tiẹ̀ ètò àṣejù ẹ̀ náà ni pé tó bá ti ṣe Qiyaamul-layl báyìí tó bá ti wá di pápẹ́ wọn 5:30 ní mo try ọ látòru bí bá fẹ́ gbẹ̀lélẹ̀ ìgbà tí ó bá mọ́ tí lè wà mọ́ báyìí òun ni ó tají òun wà jí òun yóò tají wà ní ìṣẹ́ ń lọ mosque lọ kí wọn ni eléyìí tó wá pẹ́ kọ̀ọ̀kan ní bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà míì náà tó ti yé bọ́dọ̀ bá ti wá di pé gbogbo ìgbà tó bá ti ń kí Qiyaamul-layl ní tiẹ̀ ní ìkírun subuhima tó ti yé báyìí in tó fi ń dá fún ẹni bẹ́ẹ̀ ni pé kó má wulẹ̀ kí Qiyaamul-layl mọ́ kó pa Qiyaamul-layl tì tó ti báyìí torí pé ọ̀ràn yẹn yàtọ̀ sí náfìlà ọ̀ràn yẹn làláwọ̀ kọ̀ọ̀kọ́ béèrè síwájú náfìlà inna awwala ma yuhasibu al-abd min amalihi yawm al-qiyamah salatuhu Ànábì ní nǹkan ọkọ̀ tó wọ́n kọ́ bí ẹrú léèrè nínú ọsẹ̀ lọ́la al-qiyamah ní wọn kí wá ló tó kù ìwọ̀n ló wà kí náfìlà ló kí náfìlà sì ní wọ́n fi complete ìwọ̀n ọ̀ràn yẹn tí ò pé ni táwùjẹ́ jẹ́ kó bá bẹ́ẹ̀ bí ọ̀ràn yẹn rẹ̀ Ànábì ní wọ́n bá wa fi náfìlà kún bẹ́ẹ̀ náà làwọn ẹsẹ̀ ìjọsìn míì náà àwọn àwẹ̀ tàtọ́wọ́ tá ń gbà Monday Thursday 13 14 15 tó ti yé báyìí ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá ní oṣù Muharram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n fi bá wa kún àwọn àbújẹ́njẹ́ tó wá wà níbi àwẹ̀ Ramadan wa bákan náà ní hajj wa wọ́n fi umrah tá bá ṣe wọ́n fi kún hajj wa gẹ́gẹ́ bó ṣe wà ní hadith yẹn ṣùgbọ́n tó wà lọ́rùn yẹn ní ìsìn báyìí tó wá mójútó náfìlà ilé pọ̀lọpọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá máa ń pè wọn ní Sufi yẹn tó jẹ́ sí pé wọ́n bá ti ṣe Qiyaamul-layl báyìí bídíà náà gbogbo ọ̀n tó sì ṣe lóhùn iná bídíà náà ni
bídíà sọ̀látù tìǹjìnà sọ̀látù lè kámílà sọ̀látù lè fàtì àwọn sọ̀làwátù báyìí wọ́n ní lọ́dọ̀ wọn tó pọ̀ gan títí èyí náà dá ọkọ̀ míì sí ẹlòmí ò tí ẹ̀mọ̀ sọ̀látù lè fàtì lọ títí sọ̀látù lè tìǹjìnà wà sọ̀látù lè kámílà wà jawharatul lè kàmáàlì wà báwo àti túwìtì ọ̀rọ̀ wọn náà bíbà náà yàbí títí wọ́n ní àwọn sọ̀làwátù yẹn gan tẹ́ bá wá ń kà wọ́nran sọ̀látù lè fàtì àwọn afáàtì sọ yẹ pé àwọn alifáàfù yẹn sì ó lálàáfíà yáni àwọn gbólóhùn ìtumọ̀ sọ̀láti lè fàtẹ̀ wọ́n ló sì lálàáfíà ṣùgbọ́n kọ́sùdù ẹni tó mú wá yẹn bẹ́yàn bá ilé nígbàgbọ́ yẹn di kèfèrí nù ẹni sàkàdálík bàlà bẹ́yàn bá ilé ní kọ́sùdù rẹ̀ tó sọ wípé ẹni tó bá yẹ ká sọ̀láti lè fàtẹ̀ lẹ́ẹ̀kan péré ó lóore ju kéèyàn ká Kùránì nígbà 6,000 lọ ẹni bá ti wá lè gbà pé tírà kan bẹ tàbí gbólóhùn kan bẹ tó tún lóore ju Al-Qur'ani lọ tó ti báyìí la shakka fi kò sí èméjì bẹ pé kèfèrí ni wẹ́ẹ̀ níbẹ̀ tó ti bákan náà ó ti ẹ̀tún sọ nínú ààyè nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹni tí ó bá gbà pé Salatul Fatih ó lóore ju Qur'ani lọ tó bá fi ṣe dùwà kò ní gbà kí wá ló wá ń darí láàmú tí wọ́n wá gbà ní ọ̀gbà náà so wọ́n lè darí láàmú tó ti báyìí so tó sọ́nú ààyè míì so gbélé náà wà ní tíra wọn o yẹn máa ń níwà àwọn tíra bá ń le torí jọ́ tí ìbá fẹ́ fi sẹ̀rí fún àwọn èèyàn bẹ́ẹ̀ tó ti báyìí so tíra wọn wà nù lébi tá a kàn kó sẹ́gbẹ́ kan náà àwọn tíra nípa ẹ má pa àwọn tíra rí o àbámọ̀ àwọn tí ó bá jogún ká má jogún wọn ilé má tíra so ilé yìí àkósọ́tọ̀ pé fún wọn báyìí náà tó ti báyìí so pé Salatul Fatih ìdákọ̀rọ̀ húlí Rasulullah sallallahu alaihi wasallam ànábì ló kíìpù ẹ̀ fún mi torí pé kò sí kankan náà àwọn sọ̀hábà torí wọ́n lè rú Salatul Fatih Abubakar Siddiq Umar ibn al-Khattab àwọn yẹn orí wọn lè rú Salatul Fatih so ìwọ ni wọ́n wá ní àyàgbàǹgbà tí wọ́n lè àmì wọn pé kíní tí ń bọ̀ wáyé kò sínú àwọn sọ̀hábà tí orí wọn lè gbé so ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ di Ahmad Tijani bó ti báyìí àníbí wa nínú ìwáyà mi ó lánàbí yọjú sóun báyìí fil manam lójú oorun báyìí inú ayà mi pànàbí fi yákọ̀dà pànàbí yẹkẹ́ ànàbí yọjú sóun ní kí rí mi rí ọ báyìí ni méjèèjì náà kò sí tó wọlé mẹ́ bí wọ́n gbọ́ra ànàbí ní àsọpọ̀ orí àdíṣ tó sì mú wá ń bẹ̀ ó wà ní tíra wọn o pànàbí ní ẹni tó bá fi lè rí mi lójú oorun èmi náà lórí torí pé kíni ṣàìtàn ò lè gbàwọ̀ mi wọ̀ àwọn afáyé sọ pé àlàyé ẹ̀ náà ni pé sí wọ̀rá ànàbí rì ṣàìtàn ò lè gbàwọ̀ ànàbí wọ̀ ṣùgbọ́n ó lè gbé àwọ̀ ẹlòmíì wọ̀ tí ó pawọ́ pànàbí lọ ṣùgbọ́n tí ó wà dáàmà tí ó fi sọ pé ìwọ péré lánàbí ànàbí táwà bá ló sẹ̀mí báyìí ló ti rí ìwọ yóò jẹ́ sí pé wọ̀rá ànàbí ń gbàṣẹ́ ìbẹ̀ láyé so that tí ṣàìtàn bá gbé àwọ̀ ẹlòmíì wọ̀ tó bá péré lánàbí fún lójú oorun ó ní lè gbẹ̀tàn jẹ́ ṣùgbọ́n tó kó ti lánàbí lójú ayé rí tó ti mọ bánàbí ti rí tó wá gbé àwọ̀ èèyàn kan wọ̀ tó kò lè gbé tànàbí wọ̀ ó wá gbé àwọ̀ èèyàn kan wá bọ́ pé èmi lànàbí yìí ọ̀nà kàdábùtà òpùrọ̀ ni ó so àlàyé nìyẹn so ti àdísù mọ̀ kó àwọn tó rí Rasulullah sallallahu alaihi wasallam sínú tó ti so abi Allah subhanahu wa ta'ala kó sọ wa kó bí aburú bẹ́ẹ̀ bí tá a ti lọ náà ni wípé àwọn èèyàn tó wá mú kọjá ẹnu àlà níbi tahajjud wọn àwọn apá kan ló já sí wípé táwọn bá kí tahajjud tán yóò gba ẹ̀wọ̀n mọ́ wọn lọ́wọ́ tó jọ̀ràn yìí àwọn apá kejì ní tí wọ́n ní wípé àwọn tiẹ̀ ṣe àwọn tahajjud yẹn ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n fi ṣe tahajjud náà àwọn nǹkan tó yẹ pé bídíà ni kódà àwọn nǹkan tó yẹ pé ṣírìkù wà ń bẹ̀ tó ti báyìí tó yẹ pé ṣírìkù wà ń bẹ̀ gidi lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tiẹ̀ tó máa ń lò láti fi ṣe tahajjud so ilé inú àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún ni bákan náà yẹ ká wọ hadith àfọwọ́ amúrú bọ́nà absa anna Rasulullah sallallahu alaihi wasallam qala ó ní aqrabu ma yakunu rabb min al-abdi fi jawfi al-layl al-akhir wọ́n ní àsìkò tó já sí pé Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀dá rẹ̀ tó dá ó máa ń jẹ́ lásìkò àárín méjì àárín gbogbo òru kẹ́yìn tí ma ti di òru ọwọ́ kẹ́yìn tó kẹ́yìn lóru yẹn àsìkò yẹn Allah subhanahu wa ta'ala ó máa ń súnmọ́ ẹrú dáadáa tó gbó ti wà ní hadith kan tí Rasulullah sallallahu alaihi wasallam tó bá ti di ọwọ́ òru tó kẹ́yìn ìdákẹta níbi òru yẹn bí Allah subhanahu wa ta'ala yóò sọ̀kalẹ̀ sí sánmà ilé ayé
yóò máa sọ wọn gbólóhùn kan wípé ta nínú ẹrú mi ló ń wá foríjì mi Ọlọ́run bá kí n foríjì, ta nínú ẹrú mi ní wá ràn sí mi èmi ọba tí ó dá kémi Ọlọ́run bá ràn sí, ta ní ń tọrọ ọ̀kẹ́ lọ́dọ̀ mi Allah kí n fún. Ànábì ní báyìí làláwọ̀ ti máa sọ gbólóhùn gbogbo ojoojúmọ́ tó ti ní sí. So àsìkò yìí náà àwọn àsìkò tẹ́rù máa ń súnmọ́ bá dẹ́dájú ni. So Ànábì wá ní fanista tó ń ta tó bá wá ní kápá à ń tẹ̀kú nà mí má yẹ́fùkú lọ́ à fi tilka sa'a fakun. So Ànábì sọ fún àfọ́ àmúrú yí pé tó lọ́n bá wá fún ọ ní kápá kó jẹ́ sí pé ó lè wà ní àwọn tí ó máa sìnrán tí Ọlọ́run ní déédéé àsìkò yìí kó ya jẹ́ kan rẹ̀ ló fi ń dájú fún ọ. Ṣùgbọ́n níbi tí ń gba sàhábà ìníyànjú ìjọ náà lọ, irú ìyànjú iná làwọn náà ń gbà fún wa. Tọ́lọ́ bá fún wa ní kápá káwọn náà lè jẹ́ kan náà àwọn tí ó máa sìnrán tí Allah láwọn àsìkò tó parí lọ́wọ́ òru. So káwọn náà pọ̀ lẹ́yìn tí ó máa jí lásìkò náà. So bákan náà hadith àfáwà Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní ó ti sálà sallallahu alaihi wasallam sọ pé rahimallahu rajulan kí alábàámi kẹ́ arákùnrin kan qama minal layli fasalla, arákùnrin jí lóru wá kírun, wa ayqadha imra'atahu fasallat, ó wá jíyàwó rẹ̀ gbéyà èyí náà dìde Roman ẹ̀dìde èyí náà yẹn náà fìlà tó ti bá Ànábì ní tó bá dìde onówà kírun lójú báyìí fine abat ó wá kọ̀ pé ẹwẹ́ mẹ́dàmí lámújẹ́ oko ẹ̀fọ́ mọ́lú látàrọ̀ mo tún jẹ́ sọ́ọ̀bù mo tún tajà ilẹ̀ ẹsẹ̀ tún mú wọlé ẹ̀fí ní jẹ́yàn sùn wà láyé ti pọ̀ jù bó ti ń sọ fọ́kọ ẹ̀ nìyẹn tó ti bá yìí gbà tó wá sọ bẹ́ẹ̀ fọ́kọ ó ní nadha fi wajhi halima, ọkọ wa lọ bu omi ó kàn wọ́n sí lójú ni. Ọlọ́run bá mi kẹ́ ọkùnrin tó ṣe bẹ́ẹ̀. Bákan náà pé wà rahimallahu imra'atan qamat minal layli fasallat, Ọlọ́run bá mi kẹ́ arábìnrin kan tó ẹgbẹ́ gbà tó di lóru ó náà dìde ó náà wá kírun, wà ayqadat zawjaha, ó wá lọ bá ọkọ rẹ̀ pé bá lè mẹ́dá ọkùnrin pé ọkọ lè halẹ̀ mọ́ yàwó ṣùgbọ́n yàwó ṣe kí ni yóò bí ọkọ ní bá lè mẹ́dá ọkọ dìde ẹ̀yìn mọ́jẹ̀ kí ṣáà tó ń jẹ sí olóore wá sí kò báyìí ìsìnkú wà látẹ́lẹ̀ ẹ̀sẹ̀ lọ sẹ́yìn òmọ̀ pé tẹ́ bá dìde ní ìsìn tẹ́bí bẹ́ẹ̀ lọ wà láyé ó lè mọ níwọ̀n bá lónìí bọ̀ rísíkù tẹ́ẹ̀mù wọlé ó lè pọ̀ tó ti ẹ dìde tó ti àníbìnrin tó bá dìde fasọ́là kó náà kírun fine abba ó wà kọ̀kọ̀ wà lẹ́sẹ̀ wá pọ̀ jù báyìí ọkùnrin ní máa ń dààmú obìnrin wà látẹ́sẹ̀ wá fẹ́ pa tó wá ṣe bẹ́ẹ̀ ó wá jágbe mọ́ ìyàwó rẹ̀ ó wá ní nẹ́dọ̀ àti fi wajhihi lima, ìyàwó wa lọ bu omi báyìí náà kan wọn omi sí ojú ọkọ ẹni. Ànábì ní Ọlọ́run bá mi kẹrù bí bẹ́ẹ̀ bá ń kẹrù ọkùnrin náà ti ń ṣe rẹ̀. Ó túnmọ̀ sí pé tí ìyàwó wa bá dán wẹ̀wò fún wa báyìí kí láàṣì wà á kì í ní pé ọkà rẹ̀ láì wọ́ tẹ̀lé nǹkan tá níbi ìfẹ́ tó ti yé báyìí torí pé obìnrin dáadáa ní máa ń ṣerú rẹ̀ tó ti yé Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí Ọlọ́run bá mi kẹrù obìnrin bẹ́ẹ̀ àti ọkùnrin náà ti bá ń ṣe bẹ́ẹ̀. So bákan nínú riwaya mi wọ́n ní òjíṣẹ́ sallallahu alaihi wasallam sọ pé idha qama wa salliya táwọn méjì bá wà lè dìde tán wá kírun rak'ataini wọ́n wá kíráká méjì kutiba mina dhakirina Allahi kathiran wa dhakirat, nínú àwọn tí máa ń rántí Ọlọ́run ọba jù púpọ̀ lọ́kùnrin lóbìnrin wọn ètò ìbá àwọn tí máa ń rántí Ọlọ́run ọba àwọn tó sì ń rántí Ọlọ́run ọba ìwọ̀nba péréte ló kù lórí ilẹ̀ ètò ìwọ̀nba péréte làwọn tá kù lórí ilẹ̀ bó ti wù ká ṣe ṣe tó àtọ́ àwọn tó ti ṣáájú. Rasulullah sallallahu alaihi wasallam sọ pé sabaqal mufarridun, Ànábì ní àwọn tó ti gbáwájú wọ́n ti lọ, àwọn kan ti lọ. Wọ́n ní òjíṣẹ́ làwọn wo ni mufarridun, Ànábì ní ad-dhakiruna Allaha kathiran wad-dhakirat, àwọn tí wọ́n rántí Ọlọ́run bá púpọ̀ lọ́kùnrin wọn àbí lóbìnrin wọn ti gbáwájú ó ti ráyè. So àwọn ní wà gbìyànjú káwọn náà ṣiṣẹ́ olóore bá àti ẹ̀ nílé sí tó wọn, àwọn ní ó ti ẹ̀ sapá káwọn náà sí kíni ká sí tó súnmọ́ wọn kálá ò lè dá sí wa papọ̀ mọ́ ti wọn náà. So nínú hadith Abu Dharr radiyallahu ta'ala anhu àni Nabi sallallahu alaihi wasallam wọ́n ní thalathun yuhibbuhumullah, Ànábì ní àwọn mẹ́ta kan bẹ tọ́mọléyàn nífẹ̀ẹ́ yàn Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ fadhakara minhum, Ànábì wá dákọ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ànábì ní wa rajulun àtàrákùnrin kan sáfàrọ̀ ma'al qawm, ó rìnrìn àjò pẹ̀lú àwọn èèyàn kan
fartahalu hatta idha kana fi akhir al-layl wọ́n wá rìnrìn àjò lọ wọ́n rìnrìn àjò títàn fi wà ní ọwọ́ ìgbẹ̀yìn òru ó ní waqa'a alayhim likara ay an-nu'as wọ́n wá ògbé wá ń gbé wọn wọ́n fẹ́ sùn ló ti báyìí fanazalu wọ́n wá sọ̀kalẹ̀ sáàyè kan fadarabu bi ru'usihim wọ́n bá fi orí wọn lélẹ̀ wọ́n sùn lọ thumma qama arákùnrin tá a wá ń sọ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí yìí nínú àwọn èèyàn mẹ́ta ìkánnú wọn Ànábì ni ó wá dìde ń tiẹ̀ fatatahhara ó wá lọ sí mara wa salla ragbatan lillah azza wa jalla ó wá lọ kí wọn lẹ́ni tí ń ṣe ojú kòkòrò sí ọba adẹ́dà ló ti rà ó lọ kí òun yẹn náfìlà òun retí orí látọ̀dọ̀ Allah wa ragbatan fima indahu lẹ́yìn tí ń ran kan yẹn tí ń bẹ lọ́dọ̀ Allah wọ́n bẹ ń rawọ́ sí Ọlọ́run ọba lásìkò tí gbogbo àwọn èèyàn sùn lórí ìrìn àjò táwọn ìpín dídí àsìkò yẹn àsìkò tára máa ń níyàn ni wọ́n ti rìnrìn àjò ìgbẹ̀rìn àjò ti wá ní ìsìn báyìí ìrìn àjò gbẹ̀lẹ́ńkẹ́ ni tàbárin àjò láti lọ sí Kánò ní ìsìn mú ló jìnà dùn Kánò wọ́n ní Maiduguri àrí wọ́n kẹ́ ní Maiduguri sí Maiduguri tẹ́tí ẹgbọ́ níwo ni Maiduguri àrí ẹ̀ tí lọ sáà ìdìbò yẹn sáà níbi tó sáà jìnà jù ẹ̀rí pé mọ́tò náà lágùn tó ń ti bẹ́ẹ̀ náà pàwọn náà máa ń fi lè nira pé á ìrìnàjò àtúnlé yíká ní stop over káwá wo àwọn tó jẹ́ pé lánàá nǹkan gùn làwọn ń gùn wọ́n gùn ẹ̀sìn tó bá tó wá lẹ́sìn wọ́n fẹsẹ̀ rìn ló ti yíra ẹsẹ̀ wọ́n fi rìn so pẹ̀lú ìnira tí wọ́n wá rí wọn wá ní ẹjẹ́ ká sinmi ẹjẹ́ á fi hàdílẹ̀ ká sinmi òun tó wá dìde nígbà tí gbogbo ayé ti sùn ó wá ń sẹ́kẹ́ ni tó máa ń bá Ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ lóru ó tó ń ra wára sẹ̀ sí ọba adẹ́dà Ànábì ní Ọlọ́run bá mi kẹ́ irú arákùnrin bẹ́ẹ̀ tó gba àwọn àhàdíìsì ó ń tọ́ka sí wípé àṣé iṣẹ́ olóore tá ń sọ yìí ó sojú síbi Qiyaamul-layl iṣẹ́ olóore ó sojú síbi Qiyaamul-layl dáadáa nínú hadith àfáwà Abdullah ibn Umar radiyallahu ta'ala anhu ó ní ra'a ru'yan àfá Abdullah ibn Umar ó ní wọ́n lálàá kan faqassaha ala Hafsa wọ́n wá sọ ìtàn yẹn fún Hafsa tani Hafsa tani Hafsa ìyàwó Ànábì ayọ̀wá so ìyàwó Ànábì Hafsa lọ́tí ìlú ayé so Hafsa yẹn náà sì ni òun àti Abdullah ibn Umar tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n lọ́tí ìlú ayé tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n bí Abdullah ibn Umar ní ọdún 10 síwájú hijira yàní kánàbì tó ṣe hijira láti Mákà lọ sí Madina Abdullah ibn Umar ti pọ́ ọdún 10 gbà ní wọ́n bí Hafsa ní ọdún 18 síwájú hijira ó túmọ̀ sí pé Hafsa ó gba bí 8 years lọ́wọ́ Abdullah ibn Umar tó ti so ìyá kan náà ló sì bá wọn méjèèjì tó ti Zainab bintu Mathi'un òun ló bá wọn méjèèjì Zainab bintu Mathi'un òun ló bí Abdullah ibn Umar òun náà ló bí Hafsa tó ti báyìí òun ló bá wọn méjèèjì so ọdún tí ń bẹ láàrin méjì ojú 8 years lọ so Abdullah náà àwọn àgbà sọ̀hábà ni Abdullah náà àwọn àgbà sọ̀hábà ni bàbá wọn sọ̀hábà Umar ibn al-Khattab so khalifa ẹlẹ́ẹ̀kejì so ewu ni tọ́lọ́n ṣe fún fámílì wọn ẹ̀gbọ́n rẹ̀ náà tó wá tún jẹ́ kí ni ìyàwó jíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ummul mu'minin ìyá gbogbo àwọn mùsùlùmí nínú ilé Umaru nìkan àti yé so torí pé Ọlọ́run máa ń sàn yẹn lẹ́san pẹ̀lú ìgbìyànjú èèyàn Umaru náà èèyàn ńlá ni wallahi èèyàn ńlá ni ìjọ tó ti gba Islam báyìí Ọlọ́run ti fi Ọlọ́run lo ìgbà Islam rẹ̀ láti gbé Islam jáde ní Mákà tó ti Ọlọ́run fi gbé Islam jáde ní Mákà Ọlọ́run náà wá sán lẹ́san wọn dáadáa kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àyátì nínú Al-Qur'an tètè bá ó máa ń sọ̀kalẹ̀ nítorí Umar tẹ́gbọ́n máa wo kórìíra nǹkan báyìí Ọlọ́run sì ń tọ̀ bó ṣe kórìíra àwọn náà sì sọ́dà sí tètè pé bó ṣe kórìíra kìíní bó ṣe ló kórìíra àwọn náà ti sọ nǹkan ìdá sí kódà àwọn afáàní ayé àtọ́nà fi sọ tí ó fi ṣe tahrimul khamri pé látòrí Umar wù ayé ìjáàbù wọ́n ní látara ẹ̀ náà ni látara ìkórìíra rẹ̀ pé ìyá Ọlọ́run bá wà sọ kíní kó fi wà tí ó tiẹ̀ sọ kíní ìdí ìwọ̀ Ọlọ́run àti tọ́ àṣìṣe ilé ìwọ̀ náà so dáadáa tí ń bẹ lára wọn nìyẹn so ìyẹn tó lágbára ni wọn so nínú àwọn ọmọ wọn náà ni Abdullah ibn Umar so
Abdullah ibn Umar yìí so ó náà lẹ́gbọ̀n kan tán pè ní Abdurrahman ibn Umar bí ẹ̀ pé Abdurrahman yẹn wọ́n tó mẹ́ta tó jẹ́ ìbá inú àwọn ìtawà tíyàwó lè ṣe lọ́dọ̀ ti wà ní tó jẹ́ kéèyàn kó bímọ kó wá sọ ọmọ rẹ̀ ní ókọ ẹyọkan kódà tó ti ẹ̀tún súnmọ́ jù kàlẹ́ sí pé mi ń jẹ́ Abdul Hakim oníwà bímọ náà sọ ní Abdul Hakim ní àà lọ́dọ̀ tí a tó rẹ̀ bá bẹ́ẹ̀ ṣe lẹ̀ gan pé nínú fámílì wa bóyá ìyá wa ní jó kọkan àwọn arẹ́ nìkan nínú fámílì wa sọ ọmọ yẹn ní ókọ yá yẹn kí wọ́n máa pè wọ́n ní ìyá àgbà wọ́n ní fẹ́ lè fi ókọ yẹn pè rádaràdà tó ti báyìí ká ní Àbíkẹ́ ní ókọ yá yẹn wọ́n ní lè pọmọ yẹn lábìkẹ́ pé tẹ́bá ti lè pè lábìkẹ́ ẹ ti ń rí ìyá yẹn finú ó wà ní ìyá àgbà Abdullah tàti ẹ̀ ń sọ nàmúdájì náà ọ̀rọ̀ tí wọ́n gan Abdullah bọ́nà Umar àwọn gangan bí mata ń pè ní kíni Abdullah bọ́nà Umar Abdullah bọ́nà Abdullah bọ́nà Umar al-Khattab àwọn gangan bí mata ń pè ní Abdullah ó kọ tí wọn kápẹ́ wọn pàdé sọ́dọ̀ bàbá wọn gan wọ́n wá ní Abdurrahman mẹ́ta wọ́n wá ní Abdurrahman al-Akbar Abdurrahman al-Awsat Abdurrahman al-Asghar wọ́n sì sọ wọ́n nù títí báyìí so kí wá ní so gbogbo àwọn kan nínú àwọn ẹ̀kọ́ ni tí Islam gbé wá fún wa so afáwà kájú lórí hadith wọn inshallah so wọ́n ní gbàtán wọ́n láàlá wọ́n sọ fún Hafsa ala Rasulillah sallallahu alaihi wasallam Hafsa wá lọ bá nàbí wá sọ ìtàn yẹn fún ànàbí bí Abdullah bọ́nà Umar tó jẹ́ àbúrò mi Umar ló ń lálẹ́ báyìí ànàbí ní ó ní ni'ma rajul Abdullah dáadáa máa ń bẹ lára Abdullah yìí o law kana yusalli min al-layl tó bá yẹ kó máa ń kírun òru ni tó bá yẹ kó máa ń jí lóru tí máa ń kírun ni dáadáa máa ń bẹ lára yẹn pé dáadáa tí ń bẹ lára Yorùbá tó lé kó sí láwọ́ tó bá jẹ pé tó bá yẹ kó tó ń kírun lóru so nínú rí wá pé inna Abdullahi rajulun salih pé Abdullah tẹ́ ń wòyàn ẹni rí kan ni o law kana yakthiru salata min al-layl tó bá jẹ́ pé ó máa ń pọ̀ ní kó máa kírun lóru ni tó bá jẹ́ pé ó máa ń pọ̀ lẹ́yìn tí máa ń kírun lóru so ó túmọ̀ sí wípé ìjẹnire wà lára kí a tún máa jí lóru láti máa ṣe tahajjud tó ti yé ká máa jí lóru ká máa ṣe tahajjud nínú àwọn tí máa ń bí ẹ̀san olóore kódà ẹjẹ́ ń wọ hadith lè ká fi gbẹ̀yìn rẹ̀ inshallah anú hadith mi Rasulullah sallallahu alaihi wasallam sọ pé alaykum bi qiyamil layl Ànábì ní ó dọwọ́ yín ó kẹ́ mójútó ìrun òru fa innahu da'abus salihin torí pé lè nínú àwọn àṣẹ àwọn ẹni rere èyí tó ti wá sáájú rí ni wa qurbatun ila Allah ó sì jẹ́ nǹkan tí máa ń sún yàn mọ́ ọba dẹ́dà wa manhatun 'anil ithmi bákan náà ni pé ó máa ń gbéyàn jìnà sí ẹ̀ṣẹ̀ kéèyàn máa jí lóru sí tahajjud nínú àwọn tí máa ń gbéyàn jìnà sẹ́ṣẹ̀ ni sójí wa takfiru sayyi'at bákan náà ni pé ó tún máa ha àwọn ẹ̀ṣẹ̀ èèyàn dànù ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tó bá máa ṣe Qiyaamul-layl Ọlọ́run ṣàmójúkò fún ọ bákan náà pé tó bá máa ṣe Qiyaamul-layl Ọlọ́run máa fi gbé ọ jìnà sí ẹ̀ṣẹ̀ so abi Allah subhanahu wa ta'ala kí ó ṣe lè náà ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa a sì bẹ̀ nínú àánú rẹ̀ kí ó ṣe wá ní ẹrú tí yóò lè máa tẹ̀lé àwọn kan tí ó bá ń gbọ́ ó sì tètò sí wá láǹfààní àbíbìnilá ìbánisọ̀rọ̀ máa tẹ̀síwájú lórí Qiyaamul-layl ní inú ìbánisọ̀rọ̀ tí gbọ́ wà a máa sọ̀rọ̀ nípa àwọn àsìkò wo la máa kí Qiyaamul-layl àwọn àsìkò wo ló lọ́lá jù tá lè kí Qiyaamul-layl àwọn ẹ̀kọ́ wo ló rọ̀ mọ́ Qiyaamul-layl gbà wọlé náà ni a sì padà sí àgbéyẹ̀wò rẹ̀ àti àwọn nǹkan mí nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ náà rí pé a ti sàlẹ̀ nígbà tá à ń sọ nípa siwak ká máa jẹ pákó nínú àwọn àsìkò táwọn níbi pàtàkì jíjẹ pákó Qiyaamul-layl náà wá ó jẹ́ kan nínú rẹ̀ so báwo la níbi tí máa ń ṣe nígbà tó bá jí wọn náà láwọn ẹ̀kọ́ tiẹ̀ náà èyí tó jẹ́ sí wípé àkànní kọjá lórí rẹ̀ kí a máa ṣe àgbéyẹ̀wò wọn abi Allah subhanahu wa ta'ala kí ó sì lè ta gbọ́ ní òkúfà dáadáa fún wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh